ẹ̀rí àwọn èrò tí wọ́n pọ̀ níbìbà tí wọ́n ń tẹ̀lé láàrin pé àròdá òjò kan tó ṣe wẹ́líwẹ́lí láàrin bíi ìgbà díẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ẹnìkan ò rí lédùá rí kò sẹ́ni tó sì rí lédùá tí ó padà ṣẹ̀mí láyé ó tún pé ọjọ́ on the 25 of December pé ọlọ́run pé ó ti yẹ o ìjọba báyìí lọ́lọ́run tó pààyè rẹ́ tó jẹ́ pé ìran ẹ̀kẹ́ lórí fún gbogbo ọmọ orílẹ̀-èdè Ghana. ẹyẹ ọmọ nàìjíríà tẹ́lẹ̀ láǹfààní àtàwọn gbọ́dọ̀ ṣèwọ́ káàkiri àgbáńlá ayé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nílá ayé tá a wà ìlú ẹ̀ka fi máa kọ́wọ́ ká fi máa kẹ́kọ̀ọ́ torí pé arákùnrin kan nílùú Ghana tó kọ rẹ̀ ń jẹ́ olùṣọ́-àgùntàn Prophet Evans Eshun tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ebo Noah ọmọ 33 years ni tó pa òríran pé ọlọ́run ó pààyè rẹ̀ ní on the 25 December ọdún 2025 tó ní pé ọlọ́run ní kó òun lọ kan ọkọ̀ kóun sì bẹ̀rẹ̀ sí ní polongo ìyìn rere pé kí gbogbo èèyàn kí wọ́n wá darapọ̀ mọ́ òun kí wọ́n wọkọ̀ òun bí bá wọkọ̀ òun àtọ́ àwọn bọ́ lọ́wọ́ ẹ̀wù nù àwọn bọ́ lọ́wọ́ ìparun ayé nù August oṣù kẹjọ ló pé ọlọ́run fi ìran ọ̀hún àwọn wípé tó bá máa di on the 25 of December 2025 pé ọlọ́run ó pààyè rẹ̀ látàrí àròdá òjò kan tí ń rọ̀ tí ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ ní ìpínlẹ̀ Ghana arákùnrin ọ̀hún kábíyèsí Elédùmarè arákùnrin ọ̀hún gbàdé on the 24 December 2025 tí gbogbo èèyàn ti ń rọ́ kẹ̀kẹ́ pé ṣé lóòótọ́ ni ṣe rọ́ ni àbí káwọn náà dẹ́gbàgbọ́ àwọn wò ló padà wí fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ghana wípé tọ̀ kíní òun kò ní wáyé mọ́ o torí pé ọlọ́run ti sún síwájú díẹ̀ sí i àìmọye ìdààmú àìmọye wàhálà ló fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ wọn ní ìyún ní Ghana tí wọ́n ń dààmú tí wọ́n lálàṣì pé ìmbá ẹ̀ ní pásítọ̀ wá wí ìmbá ẹ̀ làlàgbà wá wí àbí ká tẹ̀lé ẹ̀rí àwọn èrò tí wọ́n pọ̀ níbìbà tí wọ́n ń tẹ̀lé láàrin pé àròdá òjò kan tó ṣe wẹ́líwẹ́lí láàrin bíi ìgbà díẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún kábíyèsí Elédùmarè gbogbo tá a bá ń ṣe láyé ká máa fi tẹ̀lédùà ká máa fi sí i gbogbo ọ̀rọ̀ tá a bá ń tọ̀ ká máa fi tẹ̀lédùmarè sí i ẹnu pè mí ẹnu pè ọ́ ọlọ́run pè ọ́ ó yẹ síra wọn ẹnìkan ò rí lédùà rí kò sẹ́ni tó sì rí lédùà tí ó padà ṣẹ̀mí láyé ẹ̀yà kèsàrà káwà lórí fò alàgbà yìí tí wọ́n pè ní Prophet Evans Eshun tí wọ́n pè ní Ebo Noah ọmọ 33 years ó bẹ̀rẹ̀ sí ń dà wọ́n rìbárìbò lólẹ̀dẹ̀ Ghana débi pé àwọn káàbọ̀nù wọ́n wò ó pé ṣe irọ́ ni tí lóòótọ́ ni gbogbo àwọn irọ́ gbogbo àwọn èké àti àwọn ìtànjẹ míì ló ti fi tàn wọ́n láti kún wọnú ògbó látàrí pé àájẹ àámu ṣẹ́ẹ̀dì kan gbóhùn Olúwa ṣá ṣẹ́ẹ̀dì kan gbóhùn Elédùmarè ṣá ẹni bá gbóhùn Elédùmarè ẹni ń gbọ́dọ̀ jẹ́ tó jingiri nínú ìgbàgbọ́ ẹni ń gbọ́dọ̀ jẹ́ tó jingiri inú ẹ̀sìn tó bá yà láàyò kò kan ti kìrìsìtẹ́nì kò kan ti mùsùlùmí kò kan ti ẹlẹ́sìn àbáláyé ẹni tó wà lórí títì tó jẹ́ pé táàtẹ̀ lérò pé o lè jẹ́ èèyàn lédùá o lè mọ gbóhùn Ọlọ́run ní kíkan kó sì mọ jíṣẹ́ fáwọn èèyàn ó ní òun wọ̀ tún òun wò sí òun rí pé ta ni ń ṣe láyé àfi bàbá mi ti ń bẹ lọ́run nìkan ní ṣe rere kábíyèsí Ọlọ́run ṣùgbọ́n kò sínú wa kò sínú ṣe wa láti mọ tako àwọn òjíṣẹ́ Ọlọ́run àìmọye àwọn ẹ̀sùn àìmọye àwọn story tó pọ̀ tàbá ń gbọ́ nípa àwọn tá a pè ní òjíṣẹ́ Ọlọ́run wa tàbá ń sọ bẹ́ẹ̀ kìí ṣòjíṣẹ́ Ọlọ́run ní kìrìsìtẹ́nì ìlànà kìrìsìtẹ́nì nìkan o òjíṣẹ́ Ọlọ́run kọ́ nílànà mùsùlùmí nìkan o òjíṣẹ́ Ọlọ́run kọ́ nílànà àbáláyé nìkan kọ́ o àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn tí wọ́n ṣe kìrìsìtẹ́nì tó ṣe mùsùlùmí tó ṣe ẹlẹ́sìn àbáláyé tó pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run àìmọye àwọn ẹ̀sùn tá a máa ń gbọ́ ṣùgbọ́n olókùdó of Africa èyí tó bá kàn mí mi ò ń dá sí péèjì wa yìí ẹ̀yìn tí àbá gan ní káṣẹ̀dí ẹ̀ àlẹ́ mú wa. alàgbà tí a pè ní Prophet Evans Eshun Ebo Noah ọmọ 33 years
ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ Ghana ló pé kí wọ́n lọ fi sí ẹ̀wọ̀n títí di ọjọ́ 16 oṣù kìíní ọdún 2026 tàwa yìí pé ojúṣe èké oríran èké ó sọ pé ní oṣù kẹjọ ìyún August 2025 lọ́lọ́run wí fún ọ pé òun pààyè rẹ tó kó àwọn èèyàn jọ tó dàbá àwọn èèyàn tí gbogbo àwọn èèyàn tó ń sáná ní káàkiri tí wọ́n ń tẹ̀lé ọ káàkiri pé ó ti kọkọ̀ ọkọ̀ Noah ńgbà náà lọ́hùn tá a rí nínú Bíbélì pé Noah kọkọ̀ Ọlọ́run pé kí Noah lọ kọ ọkọ̀ ó sì kan ọkọ̀ ó pé kán wá lẹ́yìn ìyún ó tún pé ọjọ́ on the 25 of December pé Ọlọ́run pé ó ti yẹ o ìjọ báyìí lọ́lọ́run tó pààyè rẹ tó jẹ́ pé ìran èké lórí fún gbogbo ọmọ orílẹ̀-èdè Ghana. Alàgbà yìí ńgbà tó fojú balẹ̀ ẹjọ́ wọn pé kó wà ní ọgbà ìtúwàdáṣe títí di ọjọ́ 16 oṣù kìíní ọdún 2026 tí ìgbẹ́jọ́ padà wá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ wípé oríran èké ó sọ̀rọ̀ èké ní tó dá ọ lójú tó rí lẹ́ẹ̀bẹ̀ ó wí iṣẹ́ tó rí lẹ́ẹ̀bẹ̀ ó jẹ́ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Ghana pé kó lọ́ọ́ máa wà ní ọgbà ìtúwàdáṣe kó tó dìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ òní sàn kí nìkan tí ìjọba ìpínlẹ̀ orílẹ̀-èdè Ghana tí wọ́n tún ní kí alàgbà yìí ìyọ̀n ẹ̀bọ̀ Noah ṣé lóòótọ́ ló gbó wọn lọ́wọ́n ọba ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà náà ẹ wà lójúfò ẹ̀ kí sára òótọ́ ni pé èèyàn gbọ́dọ̀ jẹun jẹ ní on counterfeit money must be made ní Nàìjíríà ní tó wà lọ́kàn àyà gbogbo yín nù genuine or counterfeit money must be made. Ìwádìí wá pọ̀ àwọn èyí tá ti là kọjá pọ̀ ní Nàìjíríà ẹ wà lójúfò ìtẹ̀lẹ́dọ̀ àbáràn yín ẹ̀mọ́ jẹ́ ṣètọ́lọ́run àbáràn yín ẹ̀mọ́ jẹ́ gbòógì ní tó wà bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ yìí tó jẹ́ pé ní tó jẹ́ kókó ní ọ̀rọ̀ yìí náà ní pé ìjọba lẹ̀dẹ̀ Ghana wọ́n tó pé arákùnrin yìí kó tó ọjọ́ 16 on the 16th of January 2025 tàwa yìí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí rẹ̀ wọ́n pé kí wọ́n mú lọ sí àgọ́ àwọn tí wọ́n máa ń yẹ ọpọlọ wò psychiatric wípé èsì ìwádìí ọpọlọ tó bá ṣe fún ó pàdé kan tó ṣèrànwọ́ fún ilé ẹjọ́ tó gbẹ́jọ́ rẹ̀ ní on the 16th of January. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà ẹ ṣọ́ra wà lójúfò èèyàn tó lé ní 42 níye wọ́n gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kábíyèsí Olódùmarè Nàìjíríà wà yìí yóò gbòmìnira o ìlú yìí yóò dáa ẹ mọ́ ṣọ́ra gbogbo ẹ wà lójúfò tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ tọ́jú ẹ̀mí yín o òkú èlò kóòtù